Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa. The baby of Odùduwà. Mo tún ti gbé mi wá o. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá mi máa sọ wípé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ti gbé voice note ti president wa síta. Níbi tí president wa ti ń sọ̀rọ̀. Tí president wa ti ń sẹ́ndì mẹ́sẹ́jì sí àwọn tó jẹ́ ọlọ́wọ́ tún wọn lọ́rọ̀ wọn. Àwọn ẹrú kú wọnú private chat bàbá wọn gbé information bàbá síta o. Hey! Nigerians, I get some broken. Where will they go? Nigerians, our eyes don't open. Nigerians, our ear don't open. Eléyìí lágbára. Elédùmarè, wọ́n lẹ́ni agbójú òkun lé òjẹ́ ní agbá àti ṣe nǹkan Nàìjíríà. Ọlọ́run gbọ́ àti ṣe nǹkan àti wọ́n one chance. Ṣé rí aṣọ tí mo wọ̀ yìí mo wá fi polówó ni o. Màá sì dìde ẹ máa rí bó ṣe rí. Kaftai tó gbásíkì. Eléyìí ò ń ṣaṣọ àwọn small mommy. Àwọn big mommy. Àwọn ló lélẹ̀ tí mo wọ̀ yìí. Ẹ gbọ́ mi. Àwọn big mommy. Àwọn lọ́lẹ̀ tó bá rí aṣọ wọn ti mọ̀ pé yes. Aṣọ ni Lady K Jewish. Design yẹn lásán. Òun lélẹ̀ tí mo wọ̀ yìí. Eléyìí ò kéré nínú ayé o. Mo wá ní wọn ní size by size. Ọwọ́ ẹ̀nì. Yẹ dìde lẹ́ẹ̀kan náà. Ṣé ti rí? Ẹ ti rí kaftan yẹn. Ẹ ti rí. Òun ni ó dẹ̀ ní gèlè ẹ̀dẹ̀ tóbi. Mo wá ní wọn lóríṣiríṣi. Eléyìí ò ṣaṣọ àwọn ìyá kéékèèké. Aṣọ àwọn big mommy. Tó jẹ́ pé bó ṣe wà ìtẹ́ bá lò tán tẹ́ lo àwọn gold yín yẹn sí. Bó dẹ̀ jẹ́ àwọn consume yín náà lẹ bá lò. Tẹ́ bá gbé báàgì yín tẹ́ mú pọ́ọ̀sì yín báyìí. Kò sí party tẹ́ bá wọ́n máa clear road fún yín ni. Ẹ jẹ́ súnmọ́ kámẹ́rà dáadáa kẹ́ wo aṣọ yẹn. Iṣẹ́ ààrẹ lásán má sọ mọ́ ni. Mo tún wá ní ìtọ́wọ̀ kí n ṣe something like this. Ẹ̀yin tẹ́ bá like a flared hand. Now, n tó gbé síta mọ́ bàbá Tinubu lọ́wọ́ yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ bá ṣe ètò yìí. Ṣẹ́rẹ́ lè báyìí. N tó gbé síta yìí. Conversation bàbá Tinubu tí wọ́n gbé síta yìí. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi. Wàláhì kò sọ̀rọ̀ mọ́. Ẹ gbọ́, kò sí ọ̀rọ̀ mọ́. Tẹ́ bá gbọ́ pé no more talk ọ̀rọ̀ Nàìjíríà. Ó ti ṣe kíni? Ó ti lọ. Nàìjíríà ti lọ. Akọ̀ máa tọ́ra wa ní tí Jésù ó fi dé. No remedy fọ́rọ̀ Nàìjíríà. Pẹ̀lú nǹkan tó lè jáde lẹ́nu aṣíwájú. Ọmọ wa tó ṣèdí bẹ̀bẹ̀rẹ̀bẹ̀. Ta tó ìlẹ̀kẹ̀ iyùn oríṣiríṣi. Àwọn designer tó pọ̀ ta tó sí nídìí. Tí wọ́n wá jáde lẹ́nu President Bola Ahmed Tinubu. This one is private conversation between him and another person. I don't know who he's sending these messages to. Kó tó lọ leak sọ́wọ́ àwọn ọmọ gbòòrò. Àwọn ọmọ gbòòrò ayé wọn para, especially àwọn ratel. Anywhere báyìí wọ́n gbórí wọbẹ̀ ni. Ìwọ kan tó bá lọ rò pé lọ ní private conversation kan bí kan. Tí àwọn hacker bá wọnú fóònù ó máa ṣọ́ọ̀kì ẹ. Ohun tó mú àwọn hacker tó lè wọnú odidi báǹkì nílùú Èbò. Wọ́n shut down gbogbo system ní. Ó láyé pé ẹ̀wọ̀n pa àwọn hacker yẹn wọ́n ṣeré. Àfẹ́ni tí wọ́n bá fẹ́ target. Wọ́n wọlé sí ibi kí ló máa ti pè àwọn eléyìí. Àwọn office àwọn line tó ń lò Nàìjíríà yẹn. Wọ́n wọlé síbẹ̀, wọ́n hack system wọn. Wọ́n jọ máa operate system wọn. Àwọn tó ní MTN Glo gbogbo wọn ò ní mọ̀ pé kankan ṣẹlẹ̀. Àwọn ọmọ owó dẹ̀ ti gbórí wọlé síbẹ̀. Ó ti gbórí wọlé síbẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ọmọ Nàìjíríà ò ṣeré. Ẹ wo hush pumping. Èèyàn kan ṣoṣo tó ní email 1000 tó dẹ̀ fi operate tó fi ń kówó. Náà wọ́n wọnú fóònù bàbá Tinubu. Wọ́n gbé voice note ti bàbá Tinubu. Tí bàbá Tinubu send. Tí bàbá Tinubu fi sọ ibi tí ìyà máa jẹ lára yín. Pẹ̀lú tẹ́ fojú àwọn orí Nàìjíríà. Especially lórí election. Ẹ jẹ́ àjọgbọ́. Èmi kọ́ mo sọ o. Ẹ jẹ́ kí mi fi allege sí o. Kúkú ti ẹ̀rí lẹ́nu ẹni tó sọ.
èyí tó tún trend lélẹ̀ yín mọ́mì mi ẹ bá ń ṣí ẹ̀ àníṣe àwa máa di aṣẹ́gun àwọn ọmọ Yorùbá gidi àwọn ọmọ Yorùbá ògidì ṣe rí aṣọ yìí èmi náà máa ní nǹkan bẹ̀ bóyá Sunday máa ní nǹkan ilé ìsinmi wá fi polówó nítorí mo ṣe wọṣọ sísàlẹ̀ ẹ ti mọ̀ pé aṣọ tí bá fẹ́ fi polówó máa wọṣọ tèmi sísàlẹ̀ èmi náà máa ní nǹkan bẹ̀ máa wá lo ẹ̀ṣọ́ sí ẹ wá rí bó ṣe máa mú yes pẹ̀lú wíìgì tó mú kíni tó mú yes bákan náà ẹ wá get nǹkan tí mo sọ aṣọ ìfáìn gan tó bá ní nǹkan dáyàn lọ́rùn ẹ wọ wọlé sẹ́ni wí ẹ̀ kọ́ máa pè yín pé bọ́lẹ̀ ti get aṣọ yìí yes tẹ bá fẹ́ ra etí wọn ò tí ì rán ẹ̀ mo ní now ẹ jẹ́ gbọ́ àṣírí bàbá Tinubu fídíò méjì la máa play play ti Ìyábọ̀ Òjó náà ti ganu sọ̀rọ̀ àwọn náà ti sọ̀rọ̀ sókè and everybody wa la máa talk everybody ló máa ṣe kíni ló máa sọ̀rọ̀ níbi tá a dé dúró ó yá jàre ẹ rọra bá mi gbọ́rọ̀ bàbá Tinubu kẹ́ gbọ́ ẹ gbọ́ mi fi ara balẹ̀ dáadáa ẹ wò máa tilẹ̀kùn ẹnu mi kẹ́ gbọ́ voice note tí bàbá Tinubu ń sẹ́ndì síyàn táwọn ẹrú kú jágbà lójú ọ̀nà bí voice note yẹn ṣe lọ báyìí àwọn ọmọ owó tara wọn ti gbẹ wọn kàn grab ẹ ní pé ìwọ ò lọ bí kankan padà sí wọn kàn grab ẹ ní ló bá di woro sí woro lọkà bá fọ́ ẹ jẹ́ àjọ gbọ́ voice note ti bàbá Tinubu ẹ mọ̀ pé bó ṣe enter nìyẹn ní 2023 tí wọ́n gbé títí Peter Obi àti dadi Gio dadi Adé dadi Oyedepo bó ṣe wọnú inbox títí wọn náà nìyẹn táwọn ọmọ owó gbé jáde tí dadi Oyedepo sọ fún Peter Obi wípé òun ló máa wọlé pé wọn ò tí ì ka ìbò tán the next place tó máa ka òun ló máa wọlé tí Peter Obi náà wá sọ fún dadi Gio wípé thank you daddy I will send the money to you tó gbé síta ẹ wo bí ti president yìí lọ tún ti lọ ajáàkì wá fún yín thank God ẹ̀yin náà mọ̀ pé Ratel ló ń parọ́ anything that come from Ratel confirm ni ṣùgbọ́n mi á fi allege sí allege ni èmi kọ́ mo sọ̀rọ̀ Ratel ló sọ̀rọ̀ ẹ jẹ́ ọkọ̀ fèlè sí silent mo fẹ́ ká gbọ́ dáadáa kẹ́ gbọ́ plan tí bàbá Tinubu ní fún wa Nàìjíríà kẹ́ fún ara yín gbọ́ bí bàbá Tinubu ṣe gẹ̀gùn tí wọ́n wò wá tí wọ́n fẹ́ fi ìyà jẹ wá ní Nàìjíríà ẹni agbójú òkùnlé ò jẹ ní àgbà abájọ tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ tí first lady ò sọ̀rọ̀ à ń pariwo gbogbo àwọn celebrity first time ministry gbogbo wọn bọ́ sórí social media wọ́n pariwo first lady ti federal wọ́n pariwo first lady ti Ọ̀yọ́ state wọn ò bọ́ta wá sọ̀rọ̀ bàbá Tinubu ò sọ̀rọ̀ instead of that bàbá ń jó ni níbi tó ti lọ ṣe primary election ìjó ni jàgàbá ń jó bí pé kankan ò ṣẹlẹ̀ gbogbo àwọn òṣèré tó máa ń campaign fún wọn gbogbo wọn bọ́ síta wọ́n pariwo wọ́n ń ṣe kíni wọ́n ṣe bíi pé àwọn ò gbọ́ àṣé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ ọ̀ọ́bì èyí tí kíní yìí affect tẹ̀tẹ̀lé wọn Nàìjíríà because a sọ fún yín ẹ wá gbọ́ pílánì tí bàbá Tinubu ní fún Nàìjíríà ohun tí bàbá fẹ́ ṣe fún wa Nàìjíríà ẹ jájọ gbọ́ ó yá. You see this next video I'm about to play. After you people watch it, we'll come decide whether na shrine they don't take cook on our mind. But you're focused. Support Bola Ahmed Tinubu 2027. You will come know whether they don't cook your mind. See, you know go get sense. Or una dey okay. They've been trying to take me out from the position, but it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now, all of a sudden, they want me to rescue them from insecurity. As of last week, I called Peter Obi to step down for me. Now, I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more and more money from World Bank.
try to understand me. I won't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have plan after I'm done with my position as a president. You have failed. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, time don't reach when they say you go tap yourself. Ẹ̀yin ọmọ Nàìjíríà, Naija, ẹ sùn. Ẹ gbọ́ nǹkan tí bàbá Tinubu sọ. Bàbá Tinubu làwọn ò ní rescue yín nínú kidnapper. Mi dẹ̀ fẹ́ máa jábọ́ lójú mi ṣá. That is why ta fi ń pariwo 16 days by tí àwọn ọmọ ti wà lọ́dọ̀ Boko Haram. Bàbá ò dá wa lóhùn. Bàbá ò dá wa lóhùn. Wọ́n nígbà táwọn ọ̀wọ́n fẹ́ ṣe election 2023, àwọn mọ nǹkan ta fojú wa rí. Àwa ń pariwo sìn káwọn wá gbà wá. Wọ́n làwọn ò ní wá gbà. Ẹ̀yin màmá mi, bàbá mi, voice bàbá Tinubu lẹ̀ ń gbọ́ yẹn o. Èmi fi allergy sí o. But rattle tó gbé síta, ohun tó bá gbé síta ẹ gbàgbé. Níyẹn VDM. Níyẹn VDM o. Ibi tó bá gbé síta ẹ gbàgbé, kò sọ̀rọ̀ mọ́ confirm. Ṣùgbọ́n mi á fi allergy sí. Bàbá ní táwọn bá gbà wá, báwo ló ṣe fẹ́ máa fi wá yáwó kiri. Ẹ̀yin màmá mi, mo ṣe program kan, ẹ bá mi máa share ètò mi, ojú òní tì yín. Wàhálà yóò ní já sásán, ọ̀rọ̀ Nàìjíríà ń dùn mí. Ohun tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wá ń ká mi lára. Ẹ rí pé mo ń ṣe program mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Mi ì fi bẹ́ẹ̀ máa gbé program àwọn èèyàn, mo fèsì ẹ̀. Kì í ṣe pé ìgbà tí mo gbé program àwọn èèyàn mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ, but mo wò wípé ó gba ká tẹ pause. Àsìkò ń bọ̀ tá máa lo energy sórí ọ̀rọ̀ tó wà lẹ̀, òun ló délẹ̀. Àsìkò tá máa lo energy. Bí mo ṣe wà yìí, tí n bá rí emergency program tí máa ṣe lọ́gànjọ́ òru wa light alarm má dìde. Kí n máa ṣe prayer lọ́wọ́ lóru. Kí n kàn lọ mú fóònù mi kí n rí kankan tí mo mọ̀ pé mo gbọ́dọ̀ gbé síta kí n tún fi create awareness, fi ṣí àwọn èèyàn wa níyè. Wallahi máa pa prayer mi yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ọlọ́run mi ògógó. Ó dẹ̀ ń gbọ́ tèmi. Máa wá ṣe program yẹn. Torí ohun t'Ọlọ́run fẹ́ ni wípé kí n fẹ́ràn ọmọlàkejì mi gẹ́gẹ́ bí ara mi. Àdúrà mi máa gbà. Gbogbo èyí tẹ́ wá wò mí náà, àdúrà gbogbo yín máa gbà. Ẹ fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara yín. Ẹ bá wa share káwọn èèyàn lè gbọ́, kó ní kálukú lè mọ ohun tó fẹ́ ṣe. Ẹ̀yin tẹ́ sọ wípé ọmọ olódò dem play game ni. Yes, bàbá yẹn play game ni. Kókó game tó wá ń play ni kò tí yí ọ̀pọ̀lọpọ̀. Lẹ́nu bàbá Bọ́lá Ahmed Tinubu pé táwọn bá gbà wá nínú ogun Boko Haram, báwo làwọn ṣe fẹ́ máa rówó yá ní World Bank. Abẹ́ ìgbọ́n nǹkan tó sọ ni. Bóyá kí n máa yí tún play. Bóyá kí n tún play kẹ́ tuntun gbọ́. Bàbá làwọn ò ní gbà wá. Tí ẹ bá wo voice tó play inú WhatsApp group lásán díẹ̀ sí fún yàn o. Bí a ṣe máa ń ju voice note síra wa nínú WhatsApp ní bàbá jù sí yàn o. Ọlọ́rọ̀ wọn o. Lára àwọn tí wọ́n lọ tó close mọ́ tó ní access mọ́ pé bàbá this thing is too much lónìí gbà kíni ẹ̀ tí mọ̀ kankan. Ó túmọ̀ sí pé ìwọ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tètè kẹ́ bí ẹ kúrò ńlẹ̀. Wọ́n fi wá yá owó. Gbogbo insecurity tó ń jà wá ní Nàìjíríà wọ́n fi wá yáwó. Ṣé bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀? Ọlọ́run ìyanu, mo dúpẹ́. Mi ò mọ ṣó ṣe o. Mi ò mọ̀rọ̀ sọ o. Ṣùgbọ́n ọ̀run ń gbénu mi sọ̀rọ̀. Ẹ lọ wo program tí mo ṣe ní few days ago. Mo sọ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ yín tẹ́ bá máa wo program mi dáadáa. Ẹ̀yin tẹ́ bá wo program yẹn bá mi kọ sí comment section pé yes, ó sọ bẹ́ẹ̀. Mo ní owó tó lọ yá káàkiri ìlú. Security pẹ̀lú nǹkan tó fi lọ yá owó yẹn pé ẹjọ́. Ó ń pa àwọn èèyàn wá ń pakúpa. Ẹ jẹ́ ká rówó fi ṣe security. Mo sọ èmi Àyọ̀ká sọ. Tẹ́ bá wá ní irọ́ ni. Tẹ́ bá believe pé mo sọ. Ẹ tún kọ sí comment section. Màá wá lọ wá program yẹn wá, màá wáyè, màá wo program tí mo ti sọ. Màá wá gbé wá with date. Thank God àwọn program mi mo máa ń kọ date sí nísìn tí mo sọ kò tí ju bíjọ́ mẹ́rin àbíjọ́ mélòó lọ. Mo ní ṣe bí security pẹ̀lú nǹkan tó fi yáwó. Nílùú òyìnbó
tí wọ́n máa sọ wípé Boko Haram dà wá láàmú security I need the security wọn ò rówó fi sponsor àwọn security ni wọn ò rówó fi ṣe lè òun ló fi yáwó káàkiri ìlú òyìnbó àdẹ̀rí security yẹn àwọn ẹlẹgbẹ́ lẹ́nu bàbá Tinubu yìí Ayọ̀ká sọ̀rọ̀ bàbá Tinubu confirm ẹ̀ mi ò lówó mo lọ́lọ́run ẹ kò ní mi ẹjọ́ mo sọ̀rọ̀ bàbá Tinubu confirm ẹ̀ mo ní ìjẹ́ àti ẹ̀jọ̀kọ́ àti ẹ̀bẹ̀rẹ̀ wípé owó tó yá kí ló sọ wípé ó ṣẹlẹ̀ tó fi gbowó yẹn fún wọn ohun tó wá ló ń ṣẹlẹ̀ tó fi gbowó yẹn fún wọn ṣé wọ́n ti sọ̀tì ẹ̀ mo ní security pẹ̀lú nǹkan tó fi lọ ya owó ọ̀rọ̀ security Nàìjíríà ó pẹ̀lú nǹkan tó fi lọ yáwó lókè òkun ohun lẹ́tí ó ti gbọ́ lẹ́nu bàbá ọmọ olódòdó ikú ò ní pa yín sà mo ń gbádùn géèmù yẹn bẹ́ ṣe bá mi sọ irọ́ mi àti 2020 tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation tí ẹ̀ ń bá mi sọ́jọ́ òtítọ́ nísìn mo gbà fún yín ọmọ olódòdó ikú ò ní pa yín. Bàbá làwọn pé Peter Obi kó step down fún àwọn ń bẹ̀ mo sọ fún yín àbí mi ò sọ wípé 2027 election ẹsẹ̀ bàbá ń mì gbogbo àwọn alátìlẹyìn tó ti bàbá Tinubu lẹ́yìn èmi kíní sọ mo lọ́pọ̀lọpọ̀ nu wọn ti yẹra látara nǹkan tí El-Rufai face látara nǹkan tí Malami face àti àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ àwọn pípù yẹn ti ń dẹ̀yìn lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n bàbá yẹn jẹ́ kó yé wọn wípé kàkà kọ́mọdé wọn pa wọ́n láyà wọn máa ti tòjóró bọ̀ ọpọlọ wà ń bẹ̀ òun ni Tinubu ń lò sí. ẹ gbọ́ èèyàn kan ṣe program ó ní Peter Obi ó máa fi tákù Tinubu this time around ó máa wọlé èmi wá sọ̀rọ̀ mo ní tí Peter Obi bá wọlé ìran Yorùbá wọ wàhálà àwọn Fúlàní á wá lo Yíbò against wa ó bẹ́tà pé ní kálukú máa lọ ẹ̀ ìran tí ìyá máa wá jẹ jù nínú Nàìjíríà tí Peter Obi bá wọlé Yorùbá ni ṣẹ́rí ilẹ̀ Haúsá wá gba ìtura tá ń bọ̀sibọ́sí wípé àwọn ọ̀kan tún wá wà tó jẹ́ pé wọn ò tún wá bẹ́ẹ̀ náà kí Peter Obi wọlé kí Biafra má lè lọ that is politics géèmù ni bàbá làwọn ti pé Peter Obi àwọn ń bẹ́ẹ̀ kó step down fún wọn ní níṣẹ́ àwọn òbẹ́ mọ́ ohun tó bá gbà lọ́ máa fún kí lóhun tó máa fún wọ́n fàyè yí yáwó wọ́n fi owó díbí wọ́n fi díbí ẹ wá gbọ́ pé Nàìjíríà ti jẹ gbèsè tí ó ṣe é kà o Nàìjíríà ti hun tán o ẹ wá gbọ́ wípé gbèsè tí wọn ò lè jẹ láàrin 50 years lórílẹ̀-èdè kan Nàìjíríà jẹ́ láàrin 80 years. Nàìjíríà máa wá padà di number 1 country tó jẹ gbèsè jù ní gbogbo àgbáyé. Ohun lẹ ti gbọ́ látẹnu wọn yìí. Iṣẹ́ mi mo sọ bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ilé yá. Ilé yá o. Ọmọ Yorùbá ilé yá. Ilé yá o. Ọmọ Yorùbá ilé yá. Bí a kò bá mọ bí ìta mi lọ ṣe bó yẹ ká padà sílé ká jáwọ́ ní wọn Nàìjíríà ká tètè lọ sórílẹ̀-èdè wa ẹjá máa lọ orílẹ̀-èdè wa ẹjá jáwọ́ wọ Nàìjíríà ẹjá gbọ́ ohun tí Queen Mother sọ Ìyábọ̀ Òjó ìtẹ̀wọ́ pé Ìyábọ̀ Òjó lè sọ sọ́rọ̀ tó wà ní èmi wò mí pẹ̀lú gbogbo rògbòdìyàn tí Mohbad Ìyábọ̀ Òjó náà ti lọ ni ṣùgbọ́n tẹ bá wo fídíò Ìyábọ̀ Òjó ẹ rí pé ṣe ni Ìyábọ̀ Òjó kóra fi sọ̀rọ̀ kìíní yẹn ń dùn kò ráyè ṣe wèrè bó ṣe máa ṣe wèrè pẹ̀lú black bonnet ẹ̀ ẹja gbọ́n tóun náà sọ ẹ bá ń ṣe ẹ̀ ní dààmú. And I will not accept. ṣáàtì bẹ̀rẹ̀ lélẹ̀ torí mo sì wọ́n lọ. And more than the military men, women, 30,000 in our country. 30,000 Boko Haram ló ń bá wa jà o It is something ṣé that 30,000 àbí 30 million 30,000. Why do we not? 30,000 Boko Haram wọ́n ti gbé tótà wọn jáde báwo ló ṣe rí wọn kà àwọn wo ló mọye population wọn. No matter how much I travel, Nigeria is still my home. And we cannot just fold our hands and look away.
it's impossible. I've seen that the head of military, they've come out to speak about these children that were adopted, and they're promising that they will get them back, and hopefully we pray that they get them back. But for how long is this going to continue to happen? For how long are we going to allow these demons that they call themselves bandits or terrorists break into homes, villages, cities, and take away our children and kill and destroy homes and families and property? How long? This has been going on for too long, and though some of us, including myself, will feel very relaxed, thinking because we live in Lagos or we live in places that have heavy security and are gated, and we feel that it cannot get to us. My brother, my sister, it can get to us. If it can get to Oyo, trust me, it can get to us. Because whether you like it or not, these people, they live around us. They live in Nigeria. It has happened to someone that you do not know today. But you don't know what their plan is, what the next plan is. Social media, we get so carried away that all we do is talk, and no actions. And that's why I agree with someone who said we are not angry enough. We are not angry enough. And this is not about, oh, APC is not doing well, Tinubu is not doing well. We ourselves are not ready. Because we are too afraid. We are too afraid to speak and to stand by the truth. We have military personnel who their sole duty is to protect the citizens of their country. What are they doing? How come these bandits will come and they will kill, they will steal, adopt, and take away our children? And all we will hear them say is we are looking into it. It's not going to be an easy one. We are trying to do this. We are going to be flying this. What is going on? Are these people more than you military men who are supposed to be in charge of protecting the life and property of your citizens? Is it that we do not have the right resources? You people need to come out and explain to us what the problem is. Because I disagree, and I will not accept that these bandits are more than the military men, women that we have in our country. If it is something that we cannot handle on our own, then why do we not ask for help from other countries? Because this is getting out of hand. Every time we hear of our government borrowing money to help the economy, so they say. So if we can go to different countries
or go to these countries and ask for financial help, why can we not go to these countries and ask them to help send us their intelligence, their military men or women, or bring in weapons that can help us eradicate and erase these demons that have come into our life and into the lives of innocent children and women? That some of these bandits, they have the audacity to even make videos. I want to release the video me pa one more. And put it out there. Beheading a teacher. And I can't see all the teachers in Nigeria coming out for a peaceful protest to talk against this. How are we allowing this happen? It is going to get to us if we keep looking away. It is going to get to us if we do not ask the right questions and stand by it. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. President lòun máa yáwó kiri. Ṣùgbọ́n president ò lè pè fún ìrànlọ́wọ́ láti wá kọ́ńkà Boko Haram. Ẹ̀yin mọ́mì mi ẹ wá àwọn cream tí mo fi hàn yín. Ṣẹ́rẹ́lẹ̀ set ni. Tẹ́ bá gbọ́ ajẹ́bídán. Ó bó yes. Ó bó dákúdákú. Ó ṣiṣẹ́ kú dànù. Òun rèé. Ṣẹ́rẹ́lẹ̀ ẹ need àti mix ẹ̀. Ẹ kọ́ ra máa lòun lásán. Káwá big skin yẹn bó ṣe máa glow bí tayọ̀ká. Ó máa glow ni. Tí ẹ bá lo títọwọ́ mi. This is powerful. Lásán, without mixing it with anything. Skin yín, oh my God. Oh my God. Tí bá sọ fún yín wípé ẹ gbàgbé òṣì. Tí ẹ bá lò, mo ní àwọn cream yẹn. Tí wọ́n dẹ̀ mú gidi. Lomi ani àwọn ò fẹ́ bóra o, yes. But ẹ maintain skin yín kí skin yín ṣe rí láwùjọ. Kẹ́ wọṣọ kó yọ lára yín. Kí skin yín dàbí tọmọ kókó. Ẹ já wá ṣe program. Ẹ má bínú pé mo polówó ọjà. Mo rí comment àwọn kan níjọ́ wé báyìí wọ́n láyọ̀ ká polówó ọjà ẹ. Má dá àwọn tó bá ní o má polówó lò. Ní agbára Ọlọ́run mi ò ní wá yín tì. Ajá fi lé yín ṣe bùgbé ẹ ní báwọn dọ̀tá ajé. Now, His Excellency wọ́n kọ̀ láti pè fún ìrànlọ́wọ́ nítorí owó tó fẹ́ lọ máa fi wá yá according to voice note tí wọ́n tó gbé síta allege. Nítorí owó tó fẹ́ lọ máa yá ẹ mọye tó tún ti máa kọ báyìí pé tó ẹ wá gbà wá. Wọ́n kidnap àwọn ọmọ wa. A need owó tá fẹ́ fi gbà wọ́n lẹ̀. A need owó kó má bá pa àwọn ọmọ yìí. That is why they work hand to hand together. That is why the kidnapper táwọn náà sọ wípé àwọn ò bá àwọn òbí àwọn ọmọ yẹn sọ̀rọ̀. Àwọn fẹ́ bá state governor. Àwọn fẹ́ bá sọ̀rọ̀. Tó bá bá state governor sọ̀rọ̀ tán, state governor wá lọ bá president sọ̀rọ̀. Wọ́n wá lọ yá òbítíbitì owó lẹ́yìn bí ọ̀sẹ̀ bí mélòó àbóṣù bí mélòó wọ́n tó kọ́ àwọn another state. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ìjà tí ẹjọ́ jókòó àjọra àròjinlẹ̀ wípé àwọn ọmọ tó kó ní Yobe, where are they today? Finally, àwọn ọmọ yẹn dọmọ Boko Haram láti how many years? Àwọn tí wọ́n kó láti February, ibo làwọn ọmọ yìí wà nínú Nàìjíríà? Ṣáwọn yẹn náà ti dọmọ Boko Haram nìyẹn. Ó ti di kó máa ṣe ìyàwó lọ́dẹ Boko Haram. Mi ò mọ̀ bóyá gbogbo wa láti rí fídíò kan tó ń circulate lẹ́nujọ́ mẹ́ta. Boko Haram ti kọ́ camp fún àwọn ọmọ kéékèèké ọkùnrin. Wọ́n rán uniform blue fún wọn. Ibẹ̀ ni wọ́n ti ń train wọn.
ni wọ́n ti ń pọ oríṣiríṣi sí wọn nínú tó ti ń kọ́ wọn lóríṣiríṣi. Boko Haram dẹ̀ sẹ́ẹ̀tì kámẹ́rà ráàdì gbogbo bẹ̀. Ẹ̀yin abiyamọ ayé, kí ló ṣẹlẹ̀ ní Nàìjíríà? Kí ló ṣẹlẹ̀? Mo show video kan ní some month ago. Tí bá ṣì wọrí fóònù mi, tí video yẹn bá ṣì wà ńbẹ̀, màá gbé sórí program yìí tó bá ti débi tí mo ti ń sọ̀rọ̀ yìí. Tí bá rí video yẹn màá gbé sí, tí bá ti edit. Boko Haram ti ṣí supermarket sínú igbó. Ẹ̀yin tẹ́ bá wò mí dáadáa ẹ ti wo video yẹn lórí page mi. Boko Haram ṣí supermarket sí inú igbó. Àwọn wo ló rajà? Àwọn tó bá lọ kidnap, tówó bá wà lápò wọn, tó ebi bá ti ń pa wọ́n, ó yá mú 100 naira wá lówó ẹ, ìwọ ta kíní fún kó jẹ. Táwọn ènìyàn fi náwó àpò wọn tán. Ọwọ́ Boko Haram ló ti fi rajà. Nínú igbó tí Boko Haram ṣí kí ló ti pè sí supermarket sí, solar ni Boko Haram lò ń bẹ̀. Àwọn wo ló lọ mount solar yẹn fún Boko Haram? Nàìjíríà, ẹ jẹ́ ara ro jinlẹ̀. Boko Haram ń ta minerals tútù, pure water tútù, table water, biscuit, bread, money poultry. Bakery wo ló supply Boko Haram tó wà nínú igbó níbi tí wọ́n kidnap àwọn èèyàn sí? Bakery wo ló supply wọn ní bread nínú igbó yẹn? Àbí ọ̀dọ̀ bakery wo làwọn Boko Haram máa ń lọ tó máa ti lọ gba bread tó fi ń kó lọ sínú igbó yẹn lọ́tà? Kò sí nǹkan tẹ́ fẹ́ rà ní nǹkan tí ẹnu ń jẹ tí ẹ ní bá ní supermarket wọn yẹn. Tí bá rí video yẹn máa tún gbé síbí, tí màá ti delete. Ọkọ̀ Boko Haram balẹ̀. Boko Haram ń kọ́ mansion sínú igbó. Ẹ̀yin mọ́ mi bẹ̀yin dádì mi, ìjẹ́ túnra àròjinlẹ̀ kan lẹ́nu jọ́ mẹ́ta. Mi ò mọ̀ bóyá ti rí àwọn videos yẹn. Tí ẹ bá ti rí wọn, ẹ kọ sí comment section, má bá yín gbé wá. Mo ní wọn lọ́wọ́. Bẹ́ẹ̀lì, owó tuntun. Tí wọ́n dẹ̀ fi àpò, kì í ṣe àpò sìmẹ́ǹtì o, àpò rice, wọ́n dẹ̀ fi lóòdù ẹ̀ lọ fáwọn Boko Haram. Ẹ̀yin màmá mi, àsìkò ti tó, awareness ti délẹ̀. Iye everybody gbọ́dọ̀ ṣiṣẹ́. Ogun ò gbọ́dọ̀ kó wá nílẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ kó sí páńpẹ́ Fúlàní. Àpò ráìsì nílọ́lá. Wọ́n dẹ̀ fi di owó yẹn untouched. Owó tí anybody ò tí fi ọwọ́ kàn rí. Tó sì wà nínú nylon. Tó tutù ṣaṣaṣa. Bẹ́ẹ̀lì 1 million. Àpò ráìsì ńláńlá 3 ni mo fi ojú mi kà, ni mo gbójú kúrò mẹ́ pé no, mi ò kà mọ́. Fídíò yẹn wà lọ́wọ́ mi. Mi mọ̀ bóyá ó jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá fẹ́ wo fídíò yẹn, kọ sí next program á gbé wá. Ẹ kọ sí comment section. Kò wá ń ṣe kidnapper set kan o ni wọ́n ní àwọn owó yẹn lọ́wọ́. Kò ń ṣe 2 sets, kì í ṣe 3 sets. Wọ́n dẹ̀ ní guts. Wọ́n ṣe fídíò, wọ́n post yẹ. That is to say, Central Bank of Nigeria, wọ́n ti bá wọn print àwọn owó yẹn jọ. Boko Haram ti sọ fún wọn pé iye báyìí la máa ní kí lágbájá wá gbà wá tiẹ̀ tó bá ti gbé tó bá ti dé gbé fún wọn. Because wọ́n ò ka 50 naira. Wọ́n ò ka 200. 1,000. Tuntun cha tó wà ní bẹ́ẹ̀lì. Tí wọn ò tí ìyá láìlọ́nù ara ẹ̀. Àwọn Boko Haram dẹ̀ ní God tó dẹ̀ ṣe fídíò ẹ̀. Nàìjíríà ò dẹ̀ track wọn. Ẹ ṣe yẹn náà mú. Ẹ máa bá mi ṣe ẹ̀ṣọ́ yìí o. Ẹ pé mi ò rọjú púpọ̀. Mo kàn la pariwo díẹ̀. Number 2 bí akéde ní number 4 because mo ti la ọ̀rọ̀ lẹ́gan. Àwọn wo
ní Boko Haram ń ju fídíò wọ̀nyẹn sí tí wọ́n bá wọn post ẹ̀ tí wọn ò fi gẹ́ẹ̀tì wọn. Nàìjíríà ti lọ. Nàìjíríà ti lọ. Number 1 terrible country. Ẹ wá ra ohun tí mò ń tà. Ojú òní tì wá. Wọ́n lábọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Ọmọ Yorùbá ìran aládé bó bá dẹnu yẹ jẹ́ kó dodidi. Kò sí ohun tó ń jẹ́ Nàìjíríà. Nàìjíríà fàkókò ṣòfò, afẹ̀mí ṣòfò, apanijayé country. Òun ni Nàìjíríà. Ohun tó gbé síta nípa bàbá yìí. Ó lágbára. Irú lélẹ̀ ó gbẹ dáadáa. Ṣé bó ṣe wà yìí? Ó lè lo 2 years nínú ilé yìí. Ó ṣe dandan kẹ́ jù sí fridge. Ẹ má jù sí fridge. Tó bá dẹ̀ wù yẹn lè jù sí freezer. Kò káyé. Kò sí nǹkan tó máa ṣe. Bọ̀ bó ṣe wà yìí. Ẹ ṣáà gbọ́ bó ṣe dún. Ẹ rọra ṣí. Èyí tẹ́ bá fẹ́ lò ó pọ̀ nú ẹ̀ o. Èyí tẹ́ bá fẹ́ lò ẹ rọra bù sínú warm water 5 minutes ó ti tó. Ṣé rí irú yìí?